Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adé Ọmọdé ẹ káalẹ́. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń sọ̀rọ̀ nípa àbọ̀ ìwádìí táwọn ọlọ́pàá ń ṣe lórí ikú Mohbad. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ọ̀rọ̀ náà ò yé dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan nínú àwọn olólùfẹ́ wa ni ò dẹ̀ tí ì gbọ́. Ìdí nìyẹn tí mo fi fẹ́ ṣàlàyé fún wa nínú fídíò yìí. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá kí wọn pé wọ́n kú iṣẹ́ takuntakun. Nínú iṣẹ́ tí wọ́n ṣe, wọ́n ti fi ọ̀rọ̀ wá àwọn èèyàn tó jẹ́ mẹ́rìndínlọ́gbọ̀n 26 including baba Mohbad, ìyá Mohbad, Wùmí, àwọn ọ̀rẹ́ kan, dírẹ́bà tó gbé wọn lọ sí Ìkòròdú town hall níbi tí Mohbad ti perform gbẹ̀yìn, Prime Boy, Samilari, Naira Marley àtàwọn tó kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí wọ́n rí nínú àwọn 26 nígbà tí àwọn ọlọ́pàá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, àwọn ọlọ́pàá náà dẹ̀ ṣe iṣẹ́ tí wọ́n wá rí pé àwọn èèyàn mẹ́ta kan wà tọ́rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀n jù tí a ń pè ní principal suspect. Àwọn mẹ́ta yẹn ni Prime Boy, Spending àti nurse Fèyí Ògèdèǹgbé. Kí wọ́n lóde tí ọ̀rọ̀ fi kan àwọn mẹ́ta yìí tọ́rọ̀ kan àwọn tó kù. Kódà àwọn ọlọ́pàá jẹ́ kó yé wa wípé Naira Marley àti Samilari nínú ìwòye tí àwọn àti nínú báwọn ṣe iṣẹ́ wọn àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn, àwọn rí pé wọn náwó sí ikú Mohbad. Lóòótọ́ ni ọ̀rọ̀ pé adúnkòkò mọ́ni wáyé láàrin àwọn àti Mohbad, ṣùgbọ́n kì í sí pé wọ́n náwó nínú ikú Mohbad pẹ̀lú ìfọ̀rọ̀wánilẹ́nuwò táwọn ṣe pẹ̀lú wọn. Àwọn ni ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ẹ̀sùn pé wọ́n dúnkòkò mọ́ tẹ́lẹ̀ yẹn, ẹ̀sùn mi nìyẹn. Àwọn ò tí ní release wọn báyìí. Àwọn sì máa tún fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò sí lórí ìdí gan pàtó tó fi ń dúnkòkò mọ́. Ṣùgbọ́n yẹn ẹ̀sùn yẹn ọ̀tọ̀ nìyẹn. Kì í ṣe pé wọ́n dá wọn dúró torí pé bí wọ́n náwó nínú ikú ẹ̀ o. Kì í ṣe pé bí torí pé wọ́n gbé bí àwọn fúnra sí wọn pé bí àwọn náwó nínú ikú ẹ̀ ni wọ́n ṣe dá wọn dúró. Ṣùgbọ́n pé wọ́n ní wọ́n ń dúnkòkò mọ́ ńgbà tó sọ àlàyé àti pé gẹ́gẹ́ bó náà ṣe máa ń sọ pé wọ́n ń dúnkòkò mọ́ òun ni wọ́n sì ní kí wọ́n dúró pé àwọn sì máa treat yẹn lọ́tọ̀. Now ká wá sọ̀rọ̀ lórí àwọn principal suspect táwọn ọlọ́pàá dá dúró, tí wọ́n announce orúkọ wọn. Number 1 lórí Prime Boy. Kí ló tí wọ́n fi sọ pé Prime Boy jẹ́ principal suspect? Ó ní wípé Ìkòròdú town hall tí Mohbad ti perform gbẹ̀yìn, wọn àti Prime Boy ló jọ lọ. Kódà Prime Boy sọ pé òun gan ló pè wọn. Ṣẹ́yìn gbọ́. Nígbà tí wọ́n ṣe tán, ìyàwó Wùmí wà nínú mọ́tò, Mohbad wà nínú mọ́tò, Prime Boy wà nínú mọ́tò. Àwọn ìjà kékeré kan ṣẹlẹ̀ láàrin wọn. Ṣẹ́yìn gbọ́. Nígbà tí ìjà yẹn ṣẹlẹ̀, kì í ṣe pé Prime Boy ò fọwọ́ kan Mohbad o. Ṣùgbọ́n inú bí Mohbad, according to nǹkan táwọn ọlọ́pàá sọ, Mohbad fẹ́ fi ìbínú gbá Prime Boy ní ẹ̀ṣẹ́. Ìgbà tí Prime Boy máa yẹ ẹ̀ṣẹ́ yẹn, ọwọ́ ẹ̀ gbá glass mọ́tò. Glass yẹn ṣeléṣe lọ́wọ́. Nígbà tó dẹ̀ ṣeléṣe lọ́wọ́ tí ìpọ́n yọ, Wùmí ìyàwó ẹ̀ sọ pé wọ́n ní ká máa gbé lọ hospital, ó ní òun ò lọ. Ṣé ń gbọ́ mi? Ó ní òun ò lọ. Nígbà tí egbò yẹn fẹ́ fẹjú tó wá di pé ó ń pè ní ẹ̀ ni wọ́n wá wò pé okay, kán pé èèyàn tó máa tọ́jú ẹ̀ tó bá ní òun lọ sí hospital. So ọ̀rẹ́ kan tó wá ń jẹ́ Spending lòun wá pe nurse tiẹ̀ pé ẹ má wọlé, mo ní nurse tèmi tó lè attend sí nǹkan tó rọ̀ fi kan Spending nìyẹn o, pé òun ló pe nurse wa. Reason tí wọ́n fi pe òun náà ní principal suspect nìyẹn. Tí wọ́n rí nurse Fèyí Ògèdèǹgbé, òun ni nurse tí wọ́n pè wá pé kó wá treat Mohbad. Kí wá lóde tí nurse náà fi wá ní ẹjọ́ jẹ́? Nọ́ọ̀sì sọ pé lóòótọ́ lòun gún lábẹ́rẹ́, ó dẹ̀ dárúkọ oríṣi abẹ́rẹ́ mẹ́ta tó gún, tetanus injection wà ní abẹ́rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Ṣùgbọ́n nínú kété tí Mohbad gba abẹ́rẹ́ yẹn tán, kàkà kí nǹkan lọlẹ̀, ṣe ni reaction ẹ̀ change tó di pé ó bẹ̀rẹ̀ sí ṣe wọ́nranwọ́nran bíi pé èèyàn wà unconscious, or pé nǹkan gbòdì láàrin èèyàn.
kó rí pé ọlọ́jọ́ dé. Nígbà táwọn ọlọ́pàá wá tí wọ́n wá béèrè àwọn injections yẹn lọ́wọ́ nurse yẹn, so wọ́n rí pé wọ́n according to medically wọ́n ní injection yẹn ò kì í ṣe injection mẹ́tẹ̀ẹ̀ta ò yẹ kó fún yàn papọ̀, tí kò sẹ́ni tí wọ́n fún tó kì í gbòdì lára ẹ̀ tó dẹ̀ kí mú ẹ̀mí lọ. Àkọ́kọ́ nìyẹn. Ìkejì wọ́n ní auxiliary nurse ni. Ìkẹta pé wọ́n ní environment ibi tó ti fún kò yẹ kó wá fún nílé, hospital ló yẹ kó ti treat ẹ̀. So ibi tí nurse tó ń ti forí kó ọ̀rọ̀ nìyẹn tiẹ̀, bí ìrìnàjò àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì jẹ́ nìyẹn. Now kí wá ní àríwísí tèmi? Àríwísí mi ni wípé àwọn ọlọ́pàá ti conclude sísìn, torí tẹ́ bá rí àtẹ̀jáde táwọn ọlọ́pàá gbé jáde, in conclusion wọ́n ní abẹ́rẹ́ tí nọ́ọ̀sì yẹn fún Mohbad ló ṣokùnfà ikú ẹ̀. Kàtà àwọn ọlọ́pàá conclude final submission wọn nìyẹn, pé abẹ́rẹ́ tí nọ́ọ̀sì yẹn fún ló ṣe okùnfà ikú ẹ̀. Ó túmọ̀ sí pé gbogbo awuyewuye lágbájá ló ṣe gbá, tàmàdù ló ṣàwò gbákàwò kan yẹn, abẹ́rẹ́ tí nọ́ọ̀sì fún ni wọ́n ló ṣokùnfà ikú ẹ̀. Èmi kọ́ mo sọ ọ́. Ṣùgbọ́n kí ni ìbéèrè tí mi fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ni wípé, ṣé wọ́n pé result autopsy ò tí jáde, ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti give final submission tí wọ́n. Ẹ jọ̀ọ́, ṣé tí result autopsy bá jáde, ṣé nǹkan tí àwọn ọlọ́pàá sọ yìí ni ká máa expect pé autopsy náà máa sọ ni, àbí tó bá wá takora èwo ni ká gbàgbọ́ nínú méjèèjì? Ìbéèrè tí mo kàn fẹ́ béèrè lọ́wọ́ èèyàn lólùfẹ́ mi nìyẹn. Ẹ jẹ́ kí n mọ ìròyìn ní comment section. Àjọmádé lórúkọ mi. Ẹ bá mi pín fídíò ìkiri. Ẹ má dẹ̀ gbàgbé láti lọ subscribe sí YouTube channel mi, Àjọmádé. Ó dàbọ̀.